Save Your Soul TV. Ku and Fusakun. A faith-based co-educational institution with opportunities for day and boarding students, providing sound, qualitative Western, Islamic and Arabic education. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Every parent prays for a better future for their children. Every child prays for the most conducive learning environment. I am proud to be one of the future products exposed to quality education through the REG learning process. Here at Ghana International School, we thrive on moral values, Discipline and positive attitude that has positioned every student of Ghana International Schools for a better tomorrow. Darul Naim International Schools provide enabling environment for Muslim children with well-equipped biology, chemistry, physics and home economics laboratories, functional sick bay with qualified medical staff, extracurricular activities with Quranic memorization and Arabic studies for students of all ages. Standard library, quintessential ICT room, secured, spacious and well-ventilated classrooms with qualified and morally disciplined teaching and non-teaching staff, and award-winning schools with quality disposition in kindergarten, nursery, primary and secondary education for day and boarding students. Darul Naim International Schools is located on number 18 Ibijokelke Street, Jamin Alade Estate, Powerline Bus Stop, Lasu Isheri Road, Lagos State. For inquiries and enrollment, do call 0708 6833 240, 0703 4618 897, 0903 5811 809. Darul Naim International Schools, knowledge, virtue, and godliness. You were watching Save Your Soul TV. Ku and Fusakun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run, orí àjẹjẹtọ́ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì, ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn. Allahumma amin. tó bá ṣe máa ń ṣe ládùúà ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣáìjọ́ yọrí sí dáadáa. gbogbo tá à ń tọ́ lọ́wọ́ ọlọ́run, ọlọ́njọ́ máṣáìṣe fún wa yìí tá à ń fẹ́ òun náà ní ká tẹ̀lé àṣẹ ẹ̀wọ̀ ọlọ́run. ọlọ́run bá jọ má wá bínú sí wa o, má sọ wá di ẹlẹ́bọ. gbogbo tá a máa ṣe tá a máa fi dẹ́ni ẹ̀kọ́, táwa náà máa fi lọ dògún ọ̀ṣọ́ọ̀ṣì, táwa náà máa fi máa lọ bá wọn wúgi ní kúso. ọlọ́njọ́ má jà bá wọn ṣe o. àwọn tó wú tó máa ń tẹ̀lé gunu, ẹ̀bọ́n tí gunu bá fẹ́ jáde wọn máa lọ wúgi ní kúso ní ìgbàlẹ̀ wọn, wọn máa fa igi náà máa wọ́ lọ tẹ́rọ máa tẹ̀lé wọn lẹ́yìn kó tó di pé gunu jáde níjọ́ kejì. kúso náà máa ń pè bí wọn máa ní ọlọ́wúgi ní kúso. ọlọ́njọ́ o má jẹ́ káwa aṣorí burúkú o, má jẹ́ ká má bá wọn ṣe Ọ̀ṣun Òṣogbo. ọlọ́run má jẹ́ káwa bá wọn sáré tẹ̀lé Òkè Ìbàdàn. ọlọ́run má jẹ́ ká bá wọn gbégún tẹ̀lé gún Gbàǹgbóṣe mọ́. ọlọ́run má jẹ́ ká bá wọn tẹ̀lé gún Ọya mọ́. Olóòlù nìbàdàn, ọlọ́run má jẹ́ bá wa tẹ̀lé wọn mọ́. kí lórúkọ ẹ̀ kí tó lókù Olóòlù nìbàdàn, Ọya, gbogbo ẹ̀ Ẹ̀yọ̀, alápánṣánpá ní ṣòfò àfáà wa Ẹ̀yọ̀. ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ bá wọn participate níbi ẹ̀yọ̀ gbígbé mọ́ náà. ara ẹ̀ náà ni ẹ̀yọ̀ gbígbé, káwọn èèyàn máa gbẹ́yọ̀. ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ káwọn bá wọn gbẹ́yọ̀ mọ́. ara orí ibú tó ń ṣẹlẹ̀ náà nìyẹn o, ẹ̀yọ̀ gbígbé. ọlọ́run jọ̀ọ́ má jẹ́ káwọn bá wọn participate níbẹ̀ mọ́. ọlọ́run bá má bínú sí wa, tó ráwa náà àti bá wọn ṣòṣì yẹn rí. ọlọ́run tó dẹ̀ yọ wá kó nu ọmọ òfò, ọmọ àdánù. àdúpẹ́ lọ́wọ́ wọ lọ́hùn, àdúpẹ́ lọ́wọ́ wọ lọ́hùn tó yọ wá kó mi orí ibú, táwa náà bá wọn participate orí ibú mọ́. àdúpẹ́ lọ́wọ́ wọ lọ́hùn, alihamudulilayi alihamudulilayi. gbogbo àwọn tó dẹ̀ kú ń bẹ̀
gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ ọlọ́njọ́ bá wa yọ wọ́n kó ń bẹ́ẹ̀ o àfi yọ wọ́n o ọlọ́ba ayọ̀ gbogbo wọn kó ń bẹ́ẹ̀ kò wù wá káwa náà wà ń bẹ́ẹ̀ ńgbà yẹn ọlọ́dẹ̀gbà tó ọlọ́dẹ̀ ti wá yọ wá kó ń bẹ́ẹ̀ àsìgbẹ̀ mọ́ náà nìyẹn tó èyí tá a wá ń ṣe tó wá wà nínú ẹ̀sìn tó láwọn kan ti dàpọ̀ mẹ́sìn tí ẹ pẹ́lú mi ṣe nu wa awárò parẹ́ ẹ̀sìn ló wà òun nìyí táwa wá ń ṣe àwọn òṣè but wọ́n ń ṣe nínú ẹ̀sìn tàtú wá rò pé ẹ̀sìn Islam tí gbogbo ayé gbà pé ẹ̀sìn òdodo ni ẹ̀sìn àlàáfíà ni kò kí ń ṣẹ̀sìn ẹlẹ́bọ ó wá jẹ́ pé inú ẹ̀sìn yẹn gangan àwa ń rí ẹbọ àwa rí nǹkan táwọn èèyàn ń ṣe táwọn ẹlòmíì ò mọ̀ pé bọ́ làwọn ń ṣe ọlọ́njọ́ máṣá wà là wà ń bẹ̀ ọlọ́njọ́ máṣá wà là wà ń bẹ̀ ṣé kí wàá nà kíbù làbúrọ́ọ̀rù gbogbo àwọn aráalé ń kí yín ẹ bá wa sálámọ̀ sáwọn aráalé náà kó tó di pé mo máa throw question sí yín torí question mo fẹ́ béèrè lọ́wọ́ yín lẹ́ni o ẹ bá wa sálámọ̀ sáwọn aráalé náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wáyé tí kankan fi mí rẹ́rìn náà ṣé mo jẹ́ ìyàwó yìí ní tí kankan rẹ́rìn mi ṣé mo promise yín lóbìnrin kan ni àbí òní tẹ́ ń rẹ́rìn tí kankan rẹ́rìn bẹ́ẹ̀ tó promise níyàwó pé abáṣáyé ni irọ́ ọmọbìnrin yẹn ṣàjọtọ̀ promise yín lóbìnrin ṣé kò Sulaiman Ọlọ́run ṣàánú wa. tó ìbéèrè tí fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé kí wá ni pé torí pé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí ní tábà máa ní ká wo ìgbà àní pé ní ìgbà díẹ̀ sígbà tá a wà yìí ẹ máa di dọ́kítọ́rù ọlọ́njọ́ máṣàbá fún yín ní máṣàbá wa ṣe ń rọrùn báwa fàlùbáríkà sí gbogbo ọtẹ gbogbo yètè bá léwu kẹ gbà ọlá àti tóbi Ọlọ́run ipò tẹ́ ti wà Ọlọ́run tó wá ṣe àlékún ẹ̀ tẹ́ bá wá lálékún ẹ̀ lọ́wọ́ tán Ọlọ́run jẹ́ wúlò fẹ́ sìn Ọlọ́run jọ jẹ́ wúlò fẹ́ sìn gbogbo ìmọ̀ tẹ́ bá léwu kẹ mọ̀ Ọlọ́run jọ bá wa fi jẹ́ ẹ̀yin ìyàwó ẹ bá mi ṣàmì ẹ jọ ẹ bá mi ṣàmì kọ́lọ́run jẹ́ kẹ́ fi wúlò fẹ́ sìn torí pé àwọn ẹlòmíì wà tẹ́ pé wọ́n nímọ̀ kò wúlò fẹ́ sìn àwọn gbé pamọ́ ni Ọlọ́run adúpẹ́ fọ́lọ́run pé ẹ̀yin ò gbé ti pamọ́ àwọn fẹ́ béèrè kan lọ́wọ́ yín ṣèkì wa òun ni pé ǹjẹ́ kéèyàn máa wé ọṣẹ àwúre ṣẹ́bọ ni kéèyàn máa dé pàrọ̀ ṣẹ́bọ ni mo fẹ́ lélẹ̀ fún yín ni kẹwàá tó mọ́nú ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ fún wa torí pé ẹbọ ṣíṣe àti ipa kí lórúkọ ẹ̀ àti oríṣiríṣi ń pa ẹ̀lẹ́fẹ́ kílẹ̀ pé àti ọ̀nà tó pín sí bẹ́ẹ̀ ni lóríṣiríṣi but èmi wá fẹ́ gbé mo fẹ́ chip eléyìí náà wọlé fún yín kó tó di pé bóyá ọ̀dọ̀ àwọn onígùnrún lẹ fẹ́ lọ èmi ò mọ̀ ni mo ṣe wá fẹ́ gbélé ìwọlé kéèyàn lọ bá láàfà kó wá ṣe ọṣẹ fún kó fi wẹ̀ kéèyàn lọ bá láàfà ọṣẹ ìyọnú ayé àwọn ọṣẹ ìtajà àwọn àsorọ̀ tó máa ń so kọ́ kéèyàn máa fi pààrọ̀ kọ́rùn ǹjẹ́ bọ́ọ̀lù òun náà tó dáwọ́ mọ̀ àwa mọ̀ ti wa o bó lè jẹ́ pé bóyá báwa bẹ́ẹ̀mi ọ̀nà tẹ́mi ń gbà sọ ó lè jẹ́ bóyá kò rí bẹ́ẹ̀ bóyá yìí lè fi pa kéèyàn wẹ ọṣẹ tájà ìyẹn ò tí ì dẹ bọ kéèyàn dé wúndé gbogbo irú àwọn nǹkan báyìí bóyá lọ́dọ̀ ti yín ṣéèkì wa Sheikh Sulaiman Nakib Laburor gbogbo ayé Ọlọ́run gbé yín tà lálẹ́ yìí ni pé bóyá set yín ọ̀pọ̀ ni bóyá Ọlọ́run ló set yín ọ̀pọ̀ ni kò yé wa irú àwọn ń dè báyìí pẹ̀lú àwọn àgádágodo yìí kí wọ́n máa lò irú àgádágodo yìí ẹ jẹ́ kí n sọ method tó fi ń lò fún yín tí ẹ̀kọ́ bá fẹ́ tí bẹ́ẹ̀ yàn lọ síbì kan wọ́n fẹ́ dárúkọ wọ́n fẹ́ lọ síbì kan sìn bí ó fẹ́ lọ sí ọ̀dọ̀ ilé adájọ́ àwa mú àgádágodo yìí àwa ṣí àwa dárúkọ ó lè dárúkọ adájọ́ yẹn pé ìwọ Kamali ọmọ Joseph tó fẹ́ dájọ́ yìí má rọ̀rọ̀ sọ lórí ọ̀rọ̀ yìí wọ́n wá ti àgádágodo yẹn pa pàún ohun tó ń fa àgádágodo yẹn ṣe nìyẹn àbí bóyá kéèyàn kan bá a ṣe ń ṣe wá sí lọ́wọ́ ń sìn àwọn olórí burúkú àfáà ohun tó máa ń lu àgádágodo wọn yẹn fún ni pé wọ́n máa gbé àgádágodo yẹn wọ́n máa ṣí sílẹ̀ wọ́n wá dárúkọ ẹ̀ pé Saheed Shittu ọmọ yẹn lẹ́jà díndín ọmọ Síkírà bá ṣe ti àgádágodo yìí pa báyìí ọmọ Ádámọ̀ bàbá ẹ̀ ń jẹ́ Shittu ọmọ Ádámọ̀ ọmọ Síkírà ọmọ Shittu bàbá yẹn ti àgádágodo yìí pa báyìí ó gbúdọ̀ sọ̀rọ̀ o kó máa pẹ̀jẹ̀ lẹ́nu págáwó tó bá ti pa báyìí èèyàn máa pẹ̀jẹ̀ ni bó ṣe ń lò Ọlọ́run mú wọn kò ṣiṣẹ́ lára tiwa mo ti fún wọn babaláwo àfáàyàn lórúkọ mi o Síkírọ̀ ni mọ́mì mi ń jẹ́ Ádámọ̀ lórúkọ dáàdì mi ń jẹ́ Saheed Shittu mo ń jẹ́ bàbá mi ló ń jẹ́ Shittu tó bá ń wẹ̀ tó bá pé ètò pé ẹ kó ètè mọ́sì kó ètè tí àgádágodo ẹ pa òní chance mo fún ẹ láyè ṣé o ti gbọ́ wọ babaláwo àfáà mo ti fún ẹ láyè o kó ètè mórúkọ mi kó sọpa gbọ́n ó pè ẹ kó ètè dán wọ́n sìn
gbogbo irú àwọn yẹn àtàwọn ń dè tí yàn ń dè mọ́ dì àti fúnpá táwọn aláàfáà náà máa ń fún mápá ọlọ́run mú kan nú àwọn àfáà ńjọ kan ó lọ sí bóyá umura ló ń lọ àbí ájì ní nàìjíríà yín ibi tó ti dúró ó wá ń sáàṣì gbogbo ara gbogbo yàn bóyá ó ti wá gbàgbé ó ti dé oúnjẹ mọ́dì wọ́n wá fi kinní kan pín wọ́n wá wò pé bàbá ẹyọ ilé bọ́lẹ̀ ẹtú ní gbangba ni ìmáàmù ti yọ ìmáàmù ni o ní gbangba báyìí ìmáàmù àfa ìmáàmù stroke ṣéwú àfa ó ti yẹ yín ìgbangba báyìí ló ti yọ gbàdí jáde ìgbàdí ó ń dè láàrin gbogbo àwọn èrò ojú ní gbangba ló ti yóò ń dè jáde báyìí ní gbogbo èèyàn rí báyìí àní tàbí ṣagbára nìyẹn ẹlẹ́bọ lọ́dọ̀ tèmi ẹlẹ́bọ ni wàá lè sọ bóyá ṣéèkì wa àwọn bá wọn rẹ́rìí fún kọlọ́ọ̀bá máṣá ìṣerọrùn ṣéèkì wa nà kíbùl àbúrò ọlọ́njọ́ máṣá ìjàrí iwájú pẹ́ bísímìláì ṣéèkì wa ẹ ṣàlàyé ẹ̀ fún wa bóyá ẹbọ ni àbí kò ń ṣe ẹbọ àti pé kí wọ́n tún wá fún yàn lóògùn pé kó lò ó kó wá fi bísímìláì dípò ọ̀fọ̀ pé má pọ̀fọ̀ sí o lo bísímìláì kò fi dípò ọ̀fọ̀ ọṣẹ tán ní kò fi wẹ̀ tán ní kò pọ̀fọ̀ sí yẹn má pọ̀fọ̀ sí kó wá ṣe bísímìláì síbi ọ̀fọ̀ yẹn mo ti kó gbogbo ẹ̀ sínú báskẹ́ẹ̀tì fún yín àti kí wọ́n tún lọ wójú màálù 16 mo ti da gbogbo ẹ̀lú yín gbà ṣe ó yá báwo lè jẹ́ ìṣàlàyé ẹ̀fọ́ ayé ká gbọ́ bísímìláì ṣéèkì wa lọ́wọ́ bá a pọ́n yín lé. وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بخير سبيل إخوة الإيمان نقدم إليكم أجمل تحية وأحسن الحسن السلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikum salam ṣéèkì wa ẹ ó dọ̀nù mo fẹ́ change mic yẹn torí pé ó ń pa kò clear dáadáa mo dẹ̀ ti bóyá àwọn èèyàn kan sọ pé bóyá network ni mic yín ò clear dáadáa ẹ ó dọ̀nù ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fẹ́ change mic ṣéèkì wa ni torí pé ohun wọn yẹn ò fi bẹ́ẹ̀ kò clear dáadáa ẹ ká change mic wo ẹ ká change mic fún wọn bí mic yẹn ń ṣe yẹn kò wá pàtó ohun yẹn afẹ́ gbọ́ afẹ́ mọ̀ bí yẹ bọ́ ni àbí ká máa lọ sí àbí káyọ̀ náà máa fi bísímìlà dípò ọ̀fọ̀ látẹnu yín ṣéèkì wa Sulaiman ṣéèkì. no mo ń bọ̀ o ẹ má bínú ìyàwó ẹ̀yin bàbá wa o à ń bọ̀ o ó ti connect mọ́ kí ní bluetooth kò dẹ̀ gbọ́dọ̀ connect mọ́ tó ṣéèkì wa ẹ jẹ́ kí n gbóhùn yín. Sheikh Sulaiman ṣéèkì àgbóhùn yín o ẹgbóhùn sókè ẹjọ́ tó lọ́n ṣéèkì. báwo ni báyìí. aha ó dà pé ó ti ṣe báyìí. ó ti ṣe báyìí ó ti wà pa báyìí ó ti wà pa bẹ́ẹ̀ tó bísímìlà ẹni ṣọlẹ̀ à ń gbóhùn yín lọ. alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala rasulil amin adáwọ̀ pé fún Allah subhanahu wa ta'ala alhamdulillahi ọba ọ̀kan ṣoṣo nínú ìjọba rẹ̀ ọba tó ṣe pé ìjọ tí ó ti dá ayé àti àlùkìyámà àti gbogbo tí ń bẹ́ńbẹ́ àti sánmà méjèèjì àti méjèèjì náà kò lẹ́nìkan tó kú lọ́wọ́ lórí eléyìí ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa yálà nínú àwọn àfáà ni yálà nínú àwọn ẹni ire ni yálà nínú àwọn òbí wa ni ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ nìkan oṣù náà lọ ànábì ò lẹ́tọ̀ọ́ sí àwọn màláíkà ò lẹ́tọ̀ọ́ sí àlùjànnú ò lẹ́tọ̀ọ́ sí náà la jẹ́ pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sì ní pẹ̀lú ànábì ni Ọlọ́run bá ní kí ọlá náà kó lè bá wá jẹ́jẹ́ sí gbogbo àgbáńlá ayé ànábì ni Ọlọ́run ló máa sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ rèé mú ìkàmí Ọlọ́run ọba ní ọlá tó bá ti lọ rèé ṣẹ́gun pẹ̀lú Allah subhanahu wa ta'ala ó ti fún ẹni bá wọn kí ó tó ó ti kí ẹni Ọlọ́run lórí tẹ́bọ̀ bá ti lọ rèé dàpọ̀ mọ́ṣẹ́ rẹ̀ ní bẹ́ẹ̀ jẹ́ kí n fi ṣe àrẹ́bà ní wọ́n tó subhanahu wa ta'ala kí lè rí wa lórí eléyìí láti Ọlọ́run bá ní kí ọlọ́run sọ fún ànábì sọ́kùn lọ́wọ́ àdúgbò bí wà lẹ́gbẹ̀ẹ́ làyín àṣìwáta tí wà ànábì gẹ́ bá lórí ìṣẹ́pọ̀ tó bá lọ rèé mú nǹkan míì bá wọ Ọlọ́run bá ní kọ́lá iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ ó sì fẹ́nu àwọn ẹrù ẹ̀yìn ẹ̀dá wa ti bẹ̀yẹn wò nígbà tí Ọlọ́run bá lè máa
gbà ó lè máa fi bá nàbí rẹ̀ sallallahu alaihi wasallam sínú àwọn ẹ̀dá tó fi lè máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn tá a wá jẹ́ èèyàn mi bá bí àwùlà àwọn ló yẹ ká lọ jìnnà sínú tá à ń pè dẹ̀bọ̀ bẹ́ẹ̀ lẹ́ni ẹlòmíín náà máa ní mùsùlùmí náà mùsùlùmí ni mí àmì muslim ana muslim tí ó máa ṣe fáàrí bẹ́ẹ̀ pé mùsùlùmí lòun I'm proud to be a muslim àmọ́ ẹni bẹ́ẹ̀ kò ní mọ̀ pé òun látara àwà tó ń wù àti ṣe sí rẹ̀ ó ti di ẹjọ́ ìṣẹ́gun pẹ̀lú Allah subhanahu wa ta'ala kí là ń pè ní islam gan fún rẹ̀ ká tó lọ sí pé kí là ń pè lẹ́bọ̀ al-islam huwa al-istislamu lillahi ta'ala tawhid òun náà ni ìtúwọ́jú sẹ́ẹ̀lẹ̀ pátápátá yányán fún ọlọ́run ọba àlejò ọlá pẹ̀lú ṣíṣe láṣọ ká má mú kankan míì mọ́ pé pé a fẹ́ wá ràn lọ́wọ́ ni a fẹ́ béèrè owó ni a fẹ́ béèrè ọmọ ni a fẹ́ kọjá owó tà ni a fẹ́ wáṣọ ni gbogbo ọ̀nà míì táwọn èèyàn ń gbà wá sí omi lẹ́yìn Allah subhanahu wa ta'ala ká dìnà sínú bẹ́ẹ̀ òun náà ní pé èèyàn ti mùsùlùmí pọ̀ jẹ́ wà ní kí yá ló láwọn òkùnkàn wa tí a bá fẹ́ di mùsùlùmí tí ó pè é òun náà ní gbígbà fà pátápátá fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú kéèyàn máa tẹ̀lé àṣẹ rẹ̀ kéèyàn máa ní nǹkan míì tí ó tún máa tẹ̀lé ju àṣẹ Allah subhanahu wa ta'ala lọ bákan náà wal bara'atu mina shirki wa ahli inú tá a lè pè ní Islam òun náà ni ìbọ́pábọ́sẹ̀ kò níbi ẹbọ ṣíṣe kéèyàn ó bọ́pábọ́sẹ̀ kò níbi ẹbọ ṣíṣe wa ahlihi àtàwọn tí wọ́n ń ṣẹbọ káwá ti bẹ̀rẹ̀ náà dún bẹ́ẹ̀ al-wala wal-bara ká máa bá ṣe àtàwọn tá a máa jìnnà sí nínú àwọn orígun gbòógì nínú orígun àkídà tí mùsùlùmí gbọ́dọ̀ lọ dìmú dáadáa àwọn nígbà tí bá ẹlẹ́bọ àwọn ní àbáṣe dábàá wọn ṣe àlè ìgbẹ́lẹ́bọ ṣe á jìnnà sí wọn á yẹra fún wọn lákọ̀ọ́kọ́ bọ́ọ̀ bá kó bá yé wa àtẹ̀sìn wa kálukì àmọ́ wa náà sì máa ṣe gbígbé kó má bàa mẹ́hẹ ọlọ́run bá àlekè ọlá ń jẹ́ oyé wa wípé qad kanat lakum uswatun hasanatun fi Ibrahim walladhina ma'a ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀yin tẹ́ẹ̀tẹ̀ láti Nabi sallallahu alaihi wasallam àwòkọ́ṣe dáadáa tí ń bẹ fún yín o látara Nabi alaihi salam dáàmú sí ìgbàgbọ́ gbàdédé ìmọ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n ní mọ́ tí wọ́n jọ pé wọ́n lọ́wọ́ bá àlejò ọlá àti dáadáa tó lọ́wọ́ wọ́n ní ìgbàgbọ́ ní ìgbàgbọ́ tí wọ́n fi ṣẹ́gun náà lẹ́yìn òbí máa ń yẹ òbí ẹ̀rí so ànábì Ibrahim àtàwọn is the only the community. Nẹ́ẹ̀tì yìí ń ṣe jákàyàgá o. Àpọ̀ yìí, oorun pọ̀ ni. Wọ́n ní inna bura'ahu minkum àwa bọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ ẹ̀yẹ ẹlẹ́bọ. Wa mimma ta'buduna min dunillah àti gbogbo tẹ́ tún sí lẹ́yìn Ọlọ́run. Ìdè yẹn ń sùn, kì í ṣe ọgbẹ́ tó bá ń forí kalẹ̀ fún òkúta nìkan o. Iṣẹ́ tó bá ń rún kíní àwọn mọ́rùn nìkan o. Iṣẹ́ tí ń gbé bọ́ sórí ìta nìkan o. Ìyá máa ń ṣẹbọ lọ́rọ̀, ìyá máa ń ṣẹbọ níṣe. Ẹbọ àtúmọ̀ lúmọ̀jọsìn mẹ́lòmíì lọ́wọ́, à ń ṣàlàyé gbogbo. Gbogbo ń tẹ́ tún pè lẹ́yìn Ọlọ́run bá àlekè ọlá àwa ṣe kí ni o abọ́pábọ́sẹ̀ kó ń bẹ̀ kí wá ṣe lẹ́nu abàdà ó ti wá hàn láàrin àwọn méjèèjì báyìí ìrẹ̀ láàrin bàbá ìgbà àti inú níbí ìgbà tí méjì lọ́lọ́run lẹ́yìn tí lọ́run sì fẹ́ tún lè kàwé ẹ̀fẹ́ mú mọ́ àwọn sì gbà pé Ọlọ́run méjì àti Sheikh Suleiman iPhone wo lẹ lò ṣé Bluetooth lẹ lò ni. mi ló yẹ fún kankan. à ń tó fà á nìyẹn. mi ló anything. ń tó fà á tó fi ń ṣe bẹ́ẹ̀ nìyẹn. agiri la fi ń gbọ́ fọ́ìsì yín ó kàn ń ṣe bákọ̀bákọ̀ bọ́ ẹni tó lẹ̀. kò dẹ̀ sí ẹ̀fọ́nù ń bẹ̀. ẹsẹ̀ tí mi lò. sọ́gbà táwọn náà sọ pé nínú ẹ̀kọ́ ahùn mi kò àwa bọ́ pábọ́sẹ̀ kó lọ́dọ̀ mi. kò ti clear báyìí. kò ní clear dada kò kí n clear dada tẹ́ ẹ̀ bá ti lo earphone. kẹ́ ní earphone ń tòsí àbí kò sí tòsí. nígbà tí Ànábì Ibrahim ń sọ àwọn ẹ̀ ti jẹ́ o. ẹ máa bá a lọ bẹ́ẹ̀ a máa maintain ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ nù. ok ẹ lè fún mi bí seconds mélòó kan bí kọ̀m̀pútà. láti fẹ́ sáré mu. ṣé fẹ́ sáré lọ mu ni. bẹ́ẹ̀. torí ọ̀rọ̀ tẹ́ ń sọ kọjá pé ká máléjì fọ́ìsì yín dáa a lè máléjì fọ́ìsì yín o fọ́ìsì yín a fẹ́ gbọ́ dáadáa ni ẹ sáré mú gbà yẹn
tó màá bá yín gbé sí màá bá yín gbá bọ́ọ̀lù lọ ẹ jẹ́ màá bá yín gbá bọ́ọ̀lù lọ màá bá yín gbé wá sí gbó mo gbé sí o yéé ok ẹ sáré lọ mú máìkì yẹn ṣéèkì ọlọ́wọ́n àṣẹ rọrùn tó ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣéèkì wa ń bọ́rọ̀ ẹ̀ bọ̀bọ̀ wọ́n yìí ń bọ̀ o wọ́n ní láti sáré lọ mú kíní ẹ ti dé láàrin ìṣẹ́jú mélòó ẹ bá àwọn èèyàn gan ò gbọ́ fọ́ìsì yín dáadáa ẹ tẹ́lẹ̀ àwọn èèyàn gan ń kọ̀mpléènì pé fọ́ìsì yín àwọn èèyàn ti ń kọ̀mpléènì pé fọ́ìsì yín yẹn rí bákanbákan pé ó ń rún papọ̀ ni wàlékún sálàm wọ́n ti ń kọ̀mpléènì pé ó ń rún papọ̀ hold on báwo ni báyìí. yeah ó ti clear ń sìn báyìí alhamdulilayi àti gbọ́ ìtorí pé tí ò bá clear rárá wọn àníráyè gbádùn yín mo fẹ́ gbé fídíò àwọn ẹlẹ́bọ ẹ̀ sí ẹ ti lọ dì mí lọ́wọ́ tó bisimilayi sheik ẹ máa bọ́rọ̀ yín lọ. náà ẹ má bínú sí wa náà gẹ́gẹ́ bí n tà ń bá lọ tá a bá ń sọ̀rọ̀ wípé ọlọ́run ọba àlejò ọlá kí ni tó dá fún gan kí ni tó fẹ́ ká ṣe gan kí tó fẹ́ ká ṣe tó bùkátà sí lọ́dọ̀ wa òun náà ní ká sìn òun nìkan oṣù torí bẹ́ẹ̀ ló fi gbé ìsìláàmù kalẹ̀ fún wa àmọ́ ọ̀rọ̀ ẹbọ tá a fẹ́ sọ yìí kò ní yé wa dáadáa tá a bá mọ̀ pé kí la pè ní ìsìláàmù gan ìsìláàmù gan fúnra ẹ̀ òun náà ní wà sí ìsìláàmù lillahi ta'ala bi tawhid òun náà ní ìjuwọ́jú sẹ́ẹ̀lẹ̀ pátápátá yányán fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú kíni pẹ̀lú ṣíṣe láṣọ níbi pé a fẹ́ wà ràn lọ́wọ́ a fẹ́ bímọ a fẹ́ kọ́lé a fẹ́ tajà a fẹ́ wáṣọ gbogbo nǹkan yìí kò sẹ́ni kankan tó ní kápá yìí àfi Allah subhanahu wa ta'ala so ajá pé kíni o téèyàn bá ti nírú gbàgbọ́ bẹ́ẹ̀ ó ti ń di mùsùlùmí bọ̀ nìyẹn ìsìláàmù yóò tí ì pé wal inqiyadu lahu bit-ta'a bákan náà ìmọ̀ gbà fàfọ́nà ọba àlekí ọlá kéèyàn ó tẹ̀lé pápátá ọlọ́run ló sọ báyìí kéèyàn so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì téèyàn tún gbà ní mùsùlùmí yẹn bákan náà èyí tó wá jẹ́ pabambarì nínú definition Islam tó pé táwa náà ṣe ń sọ yìí oníkálukú náà máa wò pé sẹ́mi náà jẹ́ mùsùlùmí ni mí lóòótọ́ wal-bara'atu mina ash-shirki wa ahlihi òun náà ní kéèyàn ó gbọ́ pápọ́sẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ àtẹ̀bọ̀ ṣíṣe so eléyìí òun náà ní gbòógì tó pàtàkì jù téèyàn fi jẹ́ mùsùlùmí àwọn afáàní at-tawhidu awwalan law kanu ya'lamun ìmọ̀ amọ́lọ́run láṣọ ohun gan la kọ́kọ́ agbóníkálukú bá mọ̀ ní ká dínà sáwọn ẹlẹ́bọ ká yẹra fún wọn ká má bá wọn ṣe yẹn là ń pè al-wala'u wal-bara' ó ní kí n gbọ́n gbòógì ni min usulil aqidati al-islamiyya nínú àwọn ìpìlẹ̀ àti ọkàn tí mùsùlùmí gbọ́dọ̀ dì lọ́dọ̀ rẹ̀ nígbà pé lákìdá náà ní kí ni o al-i'tiqadu jazim ìdèsọ́kàn tó yẹ pé ó ti dúró pa síbẹ̀ tí nǹkan kan ò lè dàrú mọ́ lọ́wọ́ iyèméjì ò tún lè wọ́ bọ̀ mọ́ wípé làárọ̀ ọ̀sẹ̀ kan sí wàhálà kò sẹ́ni kankan tó lè fúnni láti kí àfọlọ́hùn kò sẹ́ni tó lè fúnni lọ́mọ àfọlọ́hùn ẹgbẹ̀rún ọṣẹ ẹgbẹ̀rún ẹbu oníranran gbogbo ète àsopọ̀ àtàsọ̀rọ̀ pápátá kò lè yí nǹkan kan padà ní kádàrá wa sọdẹ́yà bá ti mọ̀ bẹ́ẹ̀ yóò wá jìnnà ṣẹbọ ṣíṣe àti àwọn tí wọ́n ń ṣẹbọ ọlọ́run bá àlejò ọlọ́sọ̀rọ̀ ànábì Ibrahim fún alayhi salam ọlọ́run qad kanat lakum uswatun hasanatun fi Ibrahima walladhina ma'ahu ọlọ́run ní pàápàá jùlọ ẹ̀yin tẹ́ tẹ̀lé ànábì ẹ̀yin mùsùlùmí ó ti ń bẹ fún yín látara ànábì sallallahu alayhi wa sallam àwòkọ́ṣe dáadáa àwòkọ́ṣe eré ó ń bẹ fún yín látara ànábì wa Ibrahim idh qalu li qawmihi náà alayhi salatu wa salam. Ànábì Ibrahim àti àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n gbà fún nígbà tí ilẹ̀ lé nígbà tí wọ́n dáná táwọn kèfèrí ní wọ́n lára tí wọ́n dá láàmú tó di pé wọ́n fẹ́ sọ sínú náà iná tí wọ́n fẹ́ jù sí ó ní iye ọdún tí wọ́n fi ṣẹ́gi jọ ó ní iye ọjọ́ tí wọ́n fi kó tí wọ́n fẹ́ ju Ànábì Ibrahim síbẹ̀ tó ń ti bẹ́ẹ̀ yín kankan ò ṣéèkì inú àkídà rẹ̀ ìjọba wa ti sọ fún mùsùlùmí ìgbé àṣàṣì ẹ àjọ tí mùsùlùmí bá ti gbà pé fámílì àwòsí wọn náà ti ṣe wọn tí ò wá débẹ̀ kó sópin ẹbí papọ̀ mọ́ àbí àyà rẹ ní ṣí ẹ àwọn ogun ìdílé ni gbogbo eléyìí tí máa jẹ́ kí gbàgbọ́ mùsùlùmí ó jò dànù tí máa sì jẹ́ kí mùsùlùmí ó tẹni tí ó jò kalẹ̀ tí ò ní rí ibi dé síwájú ọ̀rọ̀ ó dà pé kọ̀ǹpléènì yìí pọ̀ lálẹ́ yìí o ẹ bá mi pa fọ́ọ̀nù tó ń fẹ́ níwájú yìí. ó ń dúró sínú máìkì yín ẹ̀gọ́ ẹjọ torí Ọlọ́run. ok tó ti lọ báyẹn. à ń gbọ́ yín báyẹn ẹjọ torí Ọlọ́run. ok no àgbọ̀ yín
so kí là ń sọ̀rọ̀ náà ni pé ìbọ́pápọ́sẹ̀ kúrò nínú ẹbọ àtàwọn tí wọ́n ń ṣẹbọ á rí pé méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀mí ò ṣẹbọ ẹbọ tẹ àwọn ẹlẹ́bọ yẹn adọ́ ń ṣe ni kò sí ní tó kàn wọ́n àtẹlẹ́bọ papọ̀ lọ́sùn òrìṣà ni ẹni ọ̀ṣọ̀ṣọ̀ kódà àfáà tó jẹ́ lẹ́bọ agbọ́dọ̀ gbójú ọ̀tá sí bẹ́ẹ̀ni agbọ́dọ̀ fọwọ́ra lórí káwa ni ṣègbọ́n ṣe tiẹ̀ ní ẹ fílẹ̀ ara o àní fílẹ̀ so ọlọ́run ọba àlekè ọlá nígbà tó sọ̀rọ̀ anábì Ibrahim fún wa àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ nígbà tí ilẹ̀ le ìfikọ́ọ̀lù liqawmihim anábì Ibrahim àtàwọn ọ̀jọ́ rẹ̀ kọ́ọ̀lù liqawmihim àwọn ń sọ fáwọn ọ̀jọ́ wọn tó jẹ́ kéfèrí ńjọ́ náà lọ́hùn tí wọ́n dà wọ́n láàmú tí wọ́n ní ká máa gbére káàkiri tí wọ́n ní ká máa foríbalẹ̀ fèrè tánàbí Ibrahim ní èmi ò ní foríbalẹ̀ fèrè o ọlọ́run ọba tó dá mi òun ló lẹ́tọ̀ọ́ síjọsìn mi so wọn inna bura'ahu minkum àwa o èmi ànábì Ibrahim àtàwọn tí wọ́n tẹ̀lé mi o bura'ahu minkum àwa pọ́pápọ́sẹ̀ lọ́dọ̀ yín àwọn ò ní bá yín ṣe tẹ̀ ń ṣe wa mimma ta'buduna min dunillah àti gbogbo tẹ́ tún pè lẹ́yìn Allah subhanahu wa ta'ala kafarna bikum àwa ti ṣe kèfèrí pẹ̀lú yín ànígbà fún yín ní tẹ́ ṣe adẹ́pẹ́ wọn náà nígbà míì ó lè já àwọn òbí ní ọmọ pẹ̀ lọ síbi ẹbọ ó lè já àwọn ọ̀rẹ́ ní ọmọ pẹ̀ lọ síbi ẹbọ ó lè já àfa aṣọ nínú tẹ́ pé ìránṣẹ́ ìṣù lòun tiẹ̀ ó lè jẹ́ òní ọmọ pẹ̀ lọ síbi ẹbọ àwọn àjọ oyè wípé inna bura'ahu minkum ẹ fi tí ń ṣe tí ẹ má pè wá lọ síbi àánú ààrí wa mimma ta'buduna min dunillah àti gbogbo kẹmí ìtẹ́ tún ní lẹ́yìn ọlọ́run nǹkan mi tẹ́ tún rò bó tún lè yí kádà ní padà lẹ́yìn ọlọ́run á jìnà sí gbogbo yín wa bada baynana wa baynakum al-adawatu wal-baghdha á wà gbójú ọ̀tá tì yín á wà máa bínú sí yín á ní yọ́nú sí yín torí pé ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ni pé á máa nífẹ̀ẹ́ èèyàn nígbà tẹ́ni ẹ bá ń ṣe tọ́lọ́ tó ń ṣe tọ́lọ́ tó ń ṣe pàdánù tó jẹ́ pé wọ́n tí ò bá yé bí ẹ ṣe bí ọ̀ṣọ́ wọ́n bú àwọn àfa wọ́n ṣe kinní kan ẹ á máa nífẹ̀ẹ́ èèyàn ẹ̀sìn nìyẹn o tó bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn má nífẹ̀ẹ́ torí nǹkan mi nífẹ̀ẹ́ torí tọ́lọ́ tó bá sì fẹ́ kórìíra èèyàn náà ó kórìíra rẹ̀ torí tọ́lọ́ ni nígbà tá Ànábì sọ fún wa pé tó bá dijọ́ ìgbéra kìyàmá ọjọ́ ẹ̀sìn ọjọ́ ẹ̀yẹ níjọ́ tí wọ́n sún òun látàrí wa tí gbogbo ẹ̀dá òun ẹ̀dá àmújọ náà tọpọlọ wa ò mọ̀ ṣe oníṣẹ́ni tí ó lè gbé wàhálà yẹn mọ́ra mọ́ kódà á lè mọ sọ fọlọ́n pé àríyìn náà wàhálà òun ìlànà ọlọ́run wàhálà yìí pọ̀ jù tí ẹ̀dá wá sínú náà gan náà kápẹ́ nínú náà ní káàbọ̀ mọ́ sinmi bẹ́ẹ̀ ọlọ́run wa Ànábì wa ní àwọn méje kan wà lábẹ́ bòójì ńjọ́ náà ìrìn èèyàn méje kan wọ́n mọ̀ bẹ lábẹ́ bòójì ọlọ́run níjọ́ tí ò ní sí bòójì kankan mọ́ àfi bòójì ọlọ́run bá àdìkẹ́ ọlá tó bá pèsè ilẹ̀ fáwọn tí nínú àwọn méje yẹn òun náà ní kí ni o àwọn ọ̀rẹ́ méjì kan tahabba fillah tọ́lọ́run náà nífẹ̀ẹ́ ara wọn lé lórí wọ́n nífẹ̀ẹ́ ara wọn lórí súnà wọ́n nífẹ̀ẹ́ ara lóbi ìmọ̀ bá wọn sòdodo wọ́n nífẹ̀ẹ́ ara lóbi ìmọ̀ mú ọlọ́run láṣọ níbi gbogbo tó bá ń ṣe ní tó bá ṣẹlẹ̀ sí wọn gbà gbọ́dọ̀ ọlọ́run ló ti wá dáadáa ṣẹlẹ̀ sí wọn gbà gbọ́dọ̀ ọlọ́run ló ti wá ìkejì náà dé báwọn wọn máa lọ yẹ̀mí wò káàkiri irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn lé lórí orí bẹ́ẹ̀ náà sì ni wọ́n tán lé lórí irú àwọn méjèèjì yẹn àbí gbogbo àwọn ọ̀jọ́ tó pé táwọn bá ń rán nìyẹn wọ́n máa bẹ lábẹ́ ìbòjì ọlọ́run jọ náà àjẹpẹ́tà bá wá rẹ̀ ní tóun ti mú nǹkan míì lẹ́ni tí ń pè tí wọn náà ò bá fẹ́ tara rẹ̀ rí wàhálà níbi inú ọlọ́run àjẹpẹ́ ká jìnà sí rẹ̀ níbẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ lọ ẹ̀sìn tó àṣírí ẹ̀fọ́ ayé ká sọ ohun tí ń ṣe fẹ́ sìn ká dẹ̀ tí ó yẹ pé á mọ ọkọ̀ ọ̀ṣọ̀tá lópin ìgbà tí wọn náà bá ti mú nǹkan míì rọrùn sotiye eléyìí ló máa Ànábì sallallahu alaihi wasallam nígbà tá Ànábì fẹ́ kú ó wà ní Sahih Bukhari Ànábì sọ fún ọmọ rẹ̀ pé ya Fatima ìwọ ọmọ mi Fatima ọmọ kan tó kù lọ́wọ́ Ànábì nìyẹn o mẹ́fà ti kú o ẹyọ kan tó tún kù lójú Ànábì tún sọ fún pé máa ṣiṣẹ́ o fa inni la ugni anka min Allah shay'an kò sí tí mo bẹ́ẹ̀ ṣe fẹ́ wájú ọlọ́run mọ́ o ṣẹ́gbọ́n ìwọ Fatima ọmọ mi kò ṣe kan mi jẹ́ kankan o wọ́n bẹ́ẹ̀ nígbà tó ti wá ní mi kó wá máa ṣe tó wù ẹ̀lú ẹ̀sìn kò sí tó jọ o so ẹ̀yin náà wà Nábì sallallahu alaihi wasallam tó jẹ́ wa pé òun náà jẹ́ kankan jíṣẹ́ ọlọ́run ni tó lẹ́ni àwọn afọ àti fásitì ti gbéra wọn kalẹ̀ lẹ́yìn tó ṣe kí ni o gẹ́gẹ́ bí orogún sọ̀rọ̀ à ń bọ̀ ń bí eléyìí náà so Ànábì Ibrahim wa ní kí ni ọ̀tá àti inú ni bí ni ó ti bẹ̀rẹ̀ á gbójú ọ̀tá sáwọn ẹlẹ́bọ ìwọ náà tó péré mùsùlùmí àwọn tó ń bá rìn àwọn tí wọ́n ń ṣọ̀ṣọ̀ ṣogbó mọ́ ni àwọn ẹlẹ́yọ̀ nílé ẹjọ́ ṣe kékeré ni ò sínú àkídà tí mùsùlùmí gbọ́dọ̀ ní kò sínú àwọn tí ẹ̀ gbọ́dọ̀ máa ṣe ẹjọ́ juwọ́ ẹjọ́ máa bára yín ṣe lókun gbàtẹ́ ni ẹ bá ń ṣe tọ́lọ́run ni ó sì kọ̀yìn sí lókun gbà tí ò bá ti ṣe tọ́lọ́run eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ dúró lórí ẹ̀ hatta tu'minu billahi wahda Ànábì Ibrahim sọ fún ọ pé a ti dọ̀tá ara wa báyìí o nígbà yín ṣe ń tẹ̀ ṣe o títí tẹ́ fi nígbàgbọ́ ní ọlọ́run ọba àlekíọ́lá nìkan ajẹ́gbẹ́ torí tọ́lọ́run ọba àlekíọ́lá fi dá wa nìyẹn
bákan náà Allah subhanahu wa ta'ala a máa sọ fún wa pé wa laqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run ní pàápàá o àti gbé dìde níbi gbogbo òjò kọ̀ọ̀kan tá a gbé dìde rasulan òjíṣẹ́ kò síjọ náà kò sí orílẹ̀-èdè kan náà àbí kò sí pé àtúnrẹ́sì generation kan àfi ká máa rán òjíṣẹ́ fún wọn kí làwọn òjíṣẹ́ yìí máa sọ fún wọn o àtúmínú billah nígbè kí ni o ẹ̀sìn ọlọ́run ọba àlekíọ́lá nìkan wàṣítẹ́nì bí tọ̀hút ẹ̀sìn lọ́ọ́ jìnnà sí gbogbo rẹ̀ ẹ̀kọ́ pátápátá eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ lọ ṣe kí ni o ló gbọ́dọ̀ lọ mọ̀. bákan náà káwálà ń pè ní àkídà gan lẹ́ni àwọn èèyàn ti ń kó ìdọ̀tí sórí àwọn èèyàn àwọn alákìídà ni àwọn oníkìníkan ni àkídà gangan là ń pè ní Islam àkídà yẹn òun náà ni tí mùsùlùmí gbọ́dọ̀ ní lọ́kàn rẹ̀ tí iyèméjì ò sì gbọ́dọ̀ ṣe kíni o tí ò sì gbọ́dọ̀ wọbẹ̀ á mọ pàtàkì àkídà yẹn síwájú ká tó bọ́ sí pé kíni o kí là ń pè lẹ́bọ. so torí pé àkídà tá a sọ yìí wọ́n ní àkídàtul islamiyyatu huwa rukunul asasu alladhi yubna alayhi ad-din. wọ́n ní àkídà yìí àdéhọ́kàn tí mùsùlùmí gbọ́dọ̀ ní òun náà ní kíni o òun náà ní orígun ìpìlẹ̀ èyí tó ṣe kíni o èyí tá a mọ ẹ̀sìn lé lórí wàbídúnìhà àìbídúnìlà àkídà láì sí àdéhọ́kàn yìí tí iyèméjì ò ní wọbẹ̀ fún mùsùlùmí tí ó tún fi lọ mú nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala yatakhabbatu an-nasu fi dhulumati ash-shirk àwọn ọmọ ènìyàn ó kàn máa tẹsẹ̀ bẹsẹ̀ ni tí ò wá ti sákìdá ọmọ èèyàn máa tẹsẹ̀ bẹsẹ̀ níbi òkùnkùn ẹbọ wà dhulumat àbí kí ni o níbi òkùnkùn ashirk níbi òkùnkùn ẹbọ wá shahwat àti ìfẹ́ ẹnu àti yòóyòyè ayé ní tí ó máa ṣe nìyẹn ayé ni ó máa gbé bálù fún òní bálù àlùkìyámà rẹ̀ mọ́. so eléyìí ọlọ́run bá àlejò ọlá wa sọ pé alam tahsabu anna aktharahum yasma'un aw ya'qilun ọlọ́run ní wà nábì am tahsabu anna aktharahum yasma'un aw ya'qilun ṣòro bọ́pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ fún pé ẹ má ṣe bọ̀bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè pé ẹ padà síbi ìtànàbí ìfiwáṣí àti tọ́lọ́ ń fẹ́ ká ṣe òun pọ̀pọ̀lọpọ̀ àwọn tó rò bó ń pè yẹn tí òun bóyá wọ́n gbọ́ ni tí òun sì rò bóyá wọ́n ní làákàyè tí ẹlòmíì tẹ́ bá ń sọ fún pé ẹ má ṣe báyìí mọ́ yóò ní báwọn bàbá wa ṣe ṣe nìyẹn kò sí tó bí eléyìí ju wípé kí ni o ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ níṣe nínú ẹ̀sìn tálẹ́ tó gbọ́dọ̀ níṣe nínú ẹ̀sìn Islam òun náà ní Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam tí ọlọ́run wà lẹ́kọ̀ọ́lá tó fi ṣẹ́ náà sọ ọlọ́run wá sọ fún ànábì pé ṣé wọ́n lọ lérò wípé àwọn tó ń pè yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ fún pé ẹ kúrò níbi ẹbọ yìí o ṣòro bóyá wọ́n gbọ́ ni àbí torí àbí pé wọ́n ní làákàyè ni ọlọ́run inhum illa kal an'am ọlọ́run ní wọn jámọ̀ kẹ̀kẹ́ àwọn ẹlẹ́bọ àwọn olóríṣà àwọn abalẹ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlájẹ́ àwọn ayẹ́sìn ọlọ́run padà torí ìfẹ́ nú ọlọ́run ní wọn jámọ̀ kẹ̀kẹ́ ẹranko lásán ni wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko ni balhum adallu sabila kódà wọ́n ti ṣìnà lọ wọ́n ti wọnú igbó lọ nínú ẹlòmíì tẹ́mọ̀rún bóyá kí ni o tẹ́mọ̀rún bó wà lójú ọ̀nà so kí ni àwọn ntí àkídà ìsìlámíyà fẹ́ ṣe fún wa àkọ́kọ́ ń bẹ̀ òun náà ní kí ni o àwọn afáàjò nasi lil aqidati al-islamiyya a'zamu min hajatihim lil akli wash-shurb wọ́n ní bí àwọn mùsùlùmí wọ́n ṣe ní bùkátà sí àdéhọ́kàn ìsìláàmù ní tí ìsìláàmù fẹ́ ká ní lọ́kàn bí ìsìláàmù ṣe fẹ́ ká ní ìmánì wa ní tí ìsìláàmù fẹ́ ká ní gbàgbọ́ nú ẹ̀ bá a ṣe ní kinní yẹn bùkátà wa sí ó fẹ́ lágbára ju bùkátà wa sí ká jẹ ká mu lọ bá a ṣe ní bùkátà sóúnjẹ àti mímu yẹn bùkátà tá a ní sí ká mọ̀ ṣẹ̀bọ̀ sọ́lọ́run bùkátà tá a ní sí pé ká gbà pé ọlọ́run ọba àlekè ọlá ẹyọ kan ṣoṣo ni bùkátà wa yẹn ó fẹ́ kéré lẹ́gbẹ̀ẹ́ bùkátà tá a ní sí pé sí bá ń jẹun. torí pé kí ni o nínú nǹkan àkọ́kọ́ tí àkídà fẹ́ ṣe fún wa ikhlasu niyyati wal ibadati lillahi ta'ala yóò mú wa ṣe àfọ̀mọ́ àníyàn wa àti ìjọsìn wa fọ́lọ́run nìkan ànímúrogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala li'annahu al-khaliq torí pé ọlọ́run ọba ìlọba adẹ́dà la sharika lahu فوجب أن يكون القصد والعبادة له وحده gbogbo tá bá wá fẹ́ rò pátápátá àbí gbogbo tá bá fẹ́ pè ní jọ́sìn pátápátá ó gbọ́dọ̀ jẹ́ ti Allah subhanahu wa ta'ala nìkan níta fi ní kí ni o ká padà síbi tawhid àti bí àkídà nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní tí àkídà fẹ́ ṣe fún wa táwọn àfáà sọ nínú tí wọ́n máa ń pariwo pé àwọn alákìídà àkídà yẹn gẹ́gẹ́ ní ẹ̀sìn torí ẹ̀ lọ́lọ́run fi dá wa àti sọ definition fún wa pé huwa al-i'tiqadul jazim sọye àdéhọ́kàn tó ti dúró pa sínú ọkàn wa pé kò sí nǹkan míì mọ́ kò sí nǹkan tó tún lè ṣe mọ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala
so inú dákìdá ìfẹ́ ṣe fún wa tahriru al-aqdi wal-fikri min at-takhabbut al-fawdawi an-nashi'i an khuluwi qalbi min hadhihi al-aqida so ní dákìdá fẹ́ ṣe fún wa àbí ń pé ká mú Ọlọ́run lẹ́yọ kan ṣoṣo yóò free làákàyè wa kò ní já wà nínú intellectual bondage àkídà pé ìtọ́nà fẹ́ kí n ṣe rè yóò free làákàyè wa yóò sì free ìròrí wa kò níbi máa tẹsẹ̀bẹsẹ̀ yìí máa dààmú káàkiri àbí máa káyà sókè pé wọ́n ní tí n bá ti ṣe báyìí wọ́n ní máa kú ni o wọ́n ní agbọ́dọ̀ ṣe káyìí ni o wọ́n ní agbọ́dọ̀ pẹran síbì kan ni o wọ́n ní agbọ́dọ̀ ní tí ó jẹ́ kẹ́jẹ̀ rẹ máa gbẹ ó ṣe yà sí kò pẹran gbogbo eléyìí yóò ṣe kí ni àkídà Islam yóò fọ̀ làákàyè wa mọ́. sọye lẹ́ànà wù mọ̀ ọ́là mi nìha ẹni tí ó bá ti lọ pa sófo tí ò ní àkídà Islamiyya tó yẹ kó ní o fa innahu imma fariqul qalbi ìsáyà pé ọkàn ẹrú ẹni bẹ́ẹ̀ bóyá ẹrú ẹni bẹ́ẹ̀ inú ẹni bẹ́ẹ̀ yẹn ti fọ́pọ̀ kò ní kò ronú jinlẹ̀ min kulli aqidatin kò ní kí ni òun lè ní àdí ọkàn tó yẹ kó ní lọ́kàn nìyẹn. bákan náà nínú tí àkídà Islamiyya tó tún fẹ́ ṣe fún wa òun náà ni ar-rahatu an-nafsiyyatu wal-fikriyya ká ní àkídà tí Ọlọ́run Ọba àlekí ọlá ní ká ní pẹ́pẹ́ torí ẹ̀ náà Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala fi dá wa tó sì fi rán àwọn òjíṣẹ́ yóò fún wa ní ìbàlẹ̀ ọkàn àti ìbàlẹ̀ làákàyè fala qalqun fi nafs kò ní sí ìmá káyà sókè àbí ìbànújẹ́ kankan kò ní sí lọ́kàn ẹ̀dá ẹni tó lálàá ń sìn tó wá lọ sọ́dọ̀ bàbá yẹ̀mí wò tó wá sọ fún pé àlá tó láyé o lọ́wọ́ garawo epo 10 o lọ́ra Kùránì 2000 wa àwọn òpin láti pé kí ni o láti lè kó ìbànújẹ́ sí ọkàn ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ti ní àkídà Islamiyya tó sì ti ní àgbóyé tọ́nà Ọba Allah subhanahu wa ta'ala torí ẹ̀dá tó mọ̀ bẹ́ẹ̀ kò ní máa wọ́ọ̀rì rárá bí tí ó lè mọ̀ wàlá tẹ̀rọ̀bù fil fikr bákan náà ìlàkà ìlò kò ní máa rò kúrò níbi wàhálà dé bóun ó ní fọkànbalẹ̀ inú ẹ̀sìn li'anna hadhihi al-aqida tasilu lil-mu'min bi khaliqihi torí pé téèyàn bá ti wá nírú ìgbàgbọ́ báyìí tó ti gbà pé ìjọba ò lè ṣe lẹ́yìn Allah subhanahu wa ta'ala o yóò jẹ́ kí mùsùlùmí ó déwájú Ọlọ́run Ọba àlekí ọlá yóò sì tó jèrè wọ́n ní salamatul qasdi yóò jẹ́ kí àníyàn wa ó mọ́ wal amali yóò sì jẹ́ kí iṣẹ́ wa náà ó dáa minal inhiraf nínú kíyàn máa ṣiṣẹ́ kó rò bóun ṣiṣẹ́ tọ́lọ́run ó sì jẹ́ kó ti yẹ kó lójú ọ̀nà àmọ́ tá a bá ti mọ̀ pé àkídà rẹ̀ ìtọ́lọ́run fẹ́ kí n dè sọ́kàn kí n mọ̀ ń pa òun rèé ajẹ́bí kí ni o kò ní jẹ́ ká yẹ kó lójú ọ̀nà yẹn tí ibadatillahi ta'ala níbi pa afẹ́ sin náà àní yẹ kó ń bẹ́ẹ̀ lè anna rusula torí pé àwọn òjíṣẹ́ tí Allah subhanahu wa ta'ala rán wa o bayanu hadhihi al-aqidata àwọn náà ṣàlàyé lórí àti ọkàn yìí Sọ́ọ́líhù ṣàlàyé bẹ́ẹ̀ Ibrahim ṣàlàyé bẹ́ẹ̀ Musa ṣàlàyé bẹ́ẹ̀ ní tí gbogbo wọn náà fi ń rinlẹ̀ ni pé Allah ta'budu illa Allah ẹ má tún sí nǹkan míì mọ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala ní tí gbogbo àwọn ànábì Ọlọ́run náà ń pariwo lélẹ́yìí o wattiba'u rusul rukunun min arkani ddin ìmá tẹ̀lé àwọn òjíṣẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn witness pé kí ni o ẹni tá nàbí bá sọ̀rọ̀ tó bá ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ Ọlọ́run wa man yushaqiqi rasul ẹnikẹ́ni tó bá lọ rè é gbọ́ ànábì lẹ́nu sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tá nàbí bá sọ̀rọ̀ tó tún wá rò lọ́dọ̀ tiẹ̀ pé ẹ̀ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀ min ba'di ma tabayyana lahu al-huda nígbà tí ìmọ̀nà ti hàn sí tán wọ́n ti ṣàlàyé fún òun náà sì tún rí bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn ó tún wá láwọn bàbá sọ pé ó ní ṣé òun sọ pé ó ní ẹtújẹ́ àwọ̀ tabaníkà tún wò báyìí kọ́ irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ṣe kí ni o wàyà tẹ̀bi ghayra sabilil mu'minin ó tún wá lọ rè ń tẹ̀lé ojú pọ̀nà tí ìṣojú pọ̀nà àwọn ẹni rẹ̀ àwọn mu'minin nù bí àyà ẹ̀bí máa ń as-salaf as-sahaba ó wá ń tẹ̀lé ojú ọ̀nà tí kì í ṣe pé ojú ọ̀nà ẹ̀ làwọn sàábẹ́rìn ó tún tẹ̀lé ojú ọ̀nà ẹlòmíì táwọn ṣéwò rẹ̀ dísáì fún ní àwọn tọ̀rí kan lòún ṣe ń tòun àyìn pé kí ni ó ní òun ti kúrò lójú ọ̀nà tá nàbì mú wá nìyẹn ẹnìkan bá ní ọwọ́ tó fọwọ́ sọ̀yà pé òun jẹ́ àlùtọ̀ríkọ̀ ẹjọ́ pé tọ̀ríkù èrò ń bẹ̀ níbo ni tọ̀ríkù yẹn fẹ́ lídìí sí sọ ajẹ́ pé kí ni o wàyà tẹ́lẹ̀ ghayra sabilil mu'minin títí wá lọ rè ń tẹ̀lé ojú ọ̀nà míì tí kì í ṣojú ọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo nínú àyà fún onítẹ̀sí ìta sọ pé sabilil mu'minin sabilu as-sahaba ojú ọ̀nà táwọn sàbẹ́rìn tó bá tún ti lọ́rùn rìn òmíì bẹ́ẹ̀ nuwallihi ma tawalla á dáadáa tó lọ mú yẹn wànúsùlìhì jahannam Ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ tó bá tó wá dijọ́ gbéra kìyàmà aṣọ àpò gbà nẹ́bì lẹ́nu yẹn kò tẹ̀ lójú pọ̀ náà nẹ́bì àtàwọn sàádé rẹ̀ á ṣe kí ni o á jò wọnú láàfíà náà jẹ́ wàsílẹ̀ àti màsíyà ṣí ọ̀bì tẹ́ni bẹ́ẹ̀ padà lọ dé sí ẹgbẹ́ bí ká tẹ̀ láti nẹ́bì sallallahu alaihi wasallam àìtẹ̀ láti nẹ́bì yẹn lẹ̀sìn fi dí bó ṣe dìlé ni
àfa tó kàn jí lọ́sọ̀kọ̀ òru kan yóò kàn lẹ pósítà ni ó yẹ máa bọ̀ wá ṣe báyìí eléyìí ti wà nú ẹ̀sìn ìtàn nábì ò bá ti fọwọ́ sí fún wa ó ti wù ká níyàn wọn dáa tó lórí ẹ̀ níbi àìwò ẹni tí mo fi ń ṣeré àníyàn mi dáa àníyàn dáa lóòótọ́ kò ṣe ìtàn nábì rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ ẹ̀sìn ni pé má dé bẹ́ẹ̀ má fọwọ́ tán tí láti ọmọ ẹgbẹ́ yà lọ ṣe ìpìlẹ̀ tí ì sí iṣẹ́ sìn òní pé lọ ṣe àbí tá a bá sọ fún ẹ pé ibi tá a ní o ṣe orí bí ìlú wọn dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ń ṣe rí nìyẹn adẹ́pẹ́ tí ò bá ti tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam fàmọ̀dọ́là fìtìbá ìrúsùl ẹni ó bá ti lọ sọnù níbi títẹ̀ láwọn ànábì o ìnhárọ̀fà àníhàdì ìlà àkídà yóò yẹ kó bí àkídà tá a sọ yìí kí làkídà òun náà ní kí ni àdì yóò yẹ kó bí ẹ̀sìn Ọlọ́run. bákan náà nínú tí àkídà fẹ́ ṣe fún wa àbí àtàwhíd kéèyàn ó mọ́lọ́run lọ́kan kó má ṣorogún pẹ̀lú ẹ̀ alhazmu waljiddu fil umur yóò jẹ́ kéèyàn gbọ́n ó kì í sìn ẹ̀ńdẹ́gbẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní sanwó ẹran tán bá pẹran kò fojú rẹran yẹn kò máa ń tán pẹran sí ṣótiyé abẹ́gbẹ́ yẹ pé kí ni o tí kankan bá ti ṣẹlẹ̀ báyìí ó ń gbọ̀n lọ ibi tí ó ti lọ fún wọn léwúrẹ́ dúdú ni tí àwọn yóò fi jẹun wọ́n lọ fẹ́ bá wọṣẹ́ yóò wá ṣe kí ni ó lé amú kàwá kò fi síbẹ̀ kí ni correlation owó tó fi sórí iyẹ̀pẹ̀ yẹn àti tẹ́ fẹ́ mọ̀ á tẹ̀ pé kí ni wọn rí nǹkan kan náà so yóò jẹ́ kí mùsùlùmí ó ní làákàyè yóò sì jẹ́ kó lè mọ tọ́lọ̀ nítorí ẹ̀dá bihaythu la yajidu al-abdu fursatan fi amali salih illa wa sara ilayha téèyàn bá ti ní àkídà tó gbàgbọ́ yẹ́sìn tó bá ti ń rí ẹni opportunity báyìí láti tẹ̀lé àṣẹ Ọlọ́run láti tẹ̀lé àṣẹ Ànábì yóò tètè sáré lọ síbẹ̀ ni wala yara mawqi'a ithmin kò ní rí ọ̀nà ìṣẹ̀ kan illa ta'ada anhu àfi kó yá tètè yá jìnà sí nígbà pé ní kíni o ẹni tó bá ti gbẹ́sìn tó mọ̀ nípa àkídà nìyẹn kẹ́nìkan wá ní kíní já àkídà kẹ́nìkan wá ní àwọn alákídà ẹni tó bá ti ń yẹ́ nìkan já alákídà tó sì pẹ̀lẹ́ mùsùlùmí ẹ̀yẹ́ wo ìsìláàmù ẹ̀ ti fẹ́ mẹ́ ẹ̀mọ́ lọ́wọ́ nìyẹn. bákan náà nínú tí ká gbọ́ náà ń gbọ́ ká dúró lórí pé àní ṣẹbọsẹ̀ Ọlọ́run nìkan làwọn fẹ́ takiwinu ummatin qawiyatin yóò build power nínú wa yóò build confidence nínú wa yóò build ìjọ tó yẹ kí ni òun lágbára tabdul kulla ghalin wa rakhisin tí ó máa ná gbogbo tó bá ní yóò ná owó rẹ̀ yóò ná àlàáfíà rẹ̀ tí tẹ̀ bí ẹ̀sìn ẹ̀rin lẹ̀ ṣóyé níbi pé ó fẹ́ fòdodo nílẹ̀ yẹn yóò gbẹ́mí ẹ̀ síbẹ̀ pé gbogbo tó bá gbà láàfún torí kó fẹ́ fi kíni o ó fẹ́ fi òdodo nílẹ̀ ghayru mubaliyatin bima yusibuha fi sabilillah kò sì ní bẹ̀rù kí ló fẹ́ ṣòun lójú ọ̀nà ẹ̀sìn tó gbé dání yẹn pé wọ́n pa wọ́n sàṣì yóò kàn wọ́n pé ẹ̀ ń ṣe eré ni nígbà tó lọ́wọ́ bá àlekí ọlọ́run àwọn sàábé alladhina qala lahumun nas inna an-nasa qad jama'u lakum nínú àkídà tí yẹn gbọ́dọ̀ dé sọ́kàn òun náà ni pé wọ́n àgbà tó ń sọ fáwọn sàábé pé àwọn èèyàn àwọn tẹ́fẹ́ lọ bá jagun yìí wọ́n mọ̀ pọ̀ jù yín lọ àwọn ti lé yín lẹ̀ wọ́n pa yín pakúpa kí làwọn ẹni yẹn sọ ó ní kí ni o fakhshawhum àwọn kèfèrí sọ fún wọn pé àwọn mùnáfìkì ẹjẹ́ mọ́ ti lọ bá wọn jà wọ́n mọ̀ pọ̀ jù yín lọ fakhshawhum ẹbẹ̀rù àwọn èèyàn fazadahum imana ọ̀rọ̀ táwọn èèyàn wọn sọ tán dẹ́rù bá wọn yẹn àwọn sàṣeyìn wọn pa yín ìmánì wọn bá tún ráìsì sí ìmánì wọn tún gòkè sí faqalu hasbunallahu wa ni'mal wakeel kí ni wọ́n sọ lẹ́nu Ọlọ́run ọba àlekè ọlá ọba òun náà lọ́ba tó tó wa òun náà sì lọ́ba tá a gbọ́dọ̀ bára lé adágbé kí ni o àkídà yìí tá a sọ yìí o òun náà ni ó jẹ́ kí ìlú ìdúró bẹ́ẹ̀ tí ó sì gbà pípò sí ní tó lè ṣẹlẹ̀ sọ̀rọ̀ àfitọ́nà ọba bá ti kádàrá. bákan náà nínú tí ká nígbàgbọ́ ká ládìí ọkàn ká mọ̀ mẹ́gbọ́n mọ́ Allah subhanahu wa ta'ala kí ni tó fẹ́ ṣe fún wa al-wusulu ila sa'adati dunya wal akhirah yóò mú wa wọnú oríire ayé àtàkìyàmọ̀ ni ó ṣẹbọ sọ́nà kí ni yóò mú yẹn wọnú oríire ayé àtàkìyàmọ̀ islahil afradi wal jama'ati wa naili thawabi wal makrumat yóò jẹ́ kí ni o àti èèyàn kọ̀ọ̀kan àti gbogbo ọjọ́ àti orílẹ̀-èdè gbogbo wa náà lájọ kí ni o á rí ìbàlẹ̀ ọkàn kò ní sí pé wọ́n gé orílẹ̀ mi wọ́n fa ọyàn lọ́la wọ́n yọ ọkàn lọ́túnla kí ló bí àwọn kìíní nígbà tí àkídà ò tó dáadáa tán fẹ́ gbọ̀nà ẹ̀bùrú lówó afáàsì ni la hilata fi risk èyí dọ́gbọ́n lásìkò ìtọ́nà ń bá ti fẹ́ fún ẹ náà ní ó fún ẹ kó o wẹ́ ṣe àwúre jù bẹ́ẹ̀ lọ kó o ké wúyọ lórí ẹ kó o gbẹ́bọ sórí ìta jù bẹ́ẹ̀ lọ tó o bá ilé kú síbẹ̀ inú ìyá Ọlọ́run ló ń lọ ajẹ́ pé àkídà tá a ní ká ní ìwò náà ló ṣe kí ni o yóò jẹ́ ká mọ̀ pé ìtọ́nà ọba àlejò látòrí ẹ̀dá wa nìyẹn ká wá lọ síbi pé kí là ń pè lẹ́bọ kan ṣe kí là ń pè lẹ́bọ ọ̀nà bó ṣe ní ẹbọ pín sí àwọn afáàjò yìí wá pé àṣírkù tá a bá náà fẹ́ ṣe tàrífù ẹ̀ wọ́n ní an taj'ala lillahi niddan wa huwa khalaqaka nígbà tí wọ́n lọ bí Ànábì sallallahu alaihi wasallam ayyu dhanbin a'zam ìwọ òjíṣẹ́ Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù téèyàn lè ṣe tí òfin ní rí ìyọnu Ọlọ́run mẹ́rin tí wùlú mọ́ Ànábì ní an taj'ala lillahi niddan nínú ẹ̀ṣẹ̀ tó lè ṣe
tó fi tún jèrè mọ́ láyé òun náà ní kó o tún wọ́n orogún pẹ̀lú Ọlọ́run kó o tún mú nǹkan míì pẹ̀lú ẹ̀ wa huwa khalaqaka òun náà sì lọ́ba tó dá ẹ̀ á rí bí àbòsí ọmọ ẹ̀dá ni kó tún máa pè nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala tábà wá ń sọ̀rọ̀ ọ̀pá ẹbọ yìí ó pín sọ́nà méjì ọ̀nà mélòó lálẹ́ bọ́ pín sí o ó pín sí ọ̀nà méjì àkọ́kọ́ níbẹ̀ ní kíni o ashirikul akbar èyí tó jẹ́ àgbáńlá orí pátápátá yányán ẹbọ tó tóbi jù wà shirikul asghar àti ẹbọ kékeré tábà ní shirikul akbar èyí tó tóbi jù nínú ẹbọ òun náà ní kíni o huwa an taj'ala lillahi niddan òun náà ní kó o lọ rèé mú orogún pẹ̀lú ọmọ ọba àlekè ọlá fíìrù òbí